Ya ukwedi kaba nebilo. Era wewo. Ukwedi kaba nebilo. Ukwedi kaba nebilo. Baba wewo. Ukwedi kaba nebilo. Eyegbe na rare ọ̀rara rie. Ukwedi kaba nebilo. Ukwedi kaba nebilo. Nana wewo. Ukwedi kaba nebilo. Ukwedi kaba nebilo. Esawo. Ukwedi kaba nebilo. Eyegbe na rare ọ̀rara rie. Ukwedi kaba nebilo. Eyegbe na rare ọ̀rara rie. Eyegbe na rare ọ̀rara rie. Eyegbe na rare yabaga ọ̀rara rie. Era mese biga yere. Ọ̀rara rie. Eyegbe na rare ọ̀rara rie. Eyegbe na rare yabaga ọ̀rara rie. Inyo mese biga yere. Evolo ni yesi we mi no se ga gloria. Iwe mi no se ga gloria egbe me ga nare. Egbe ni ye iwe mi no se ga gloria. Iwe mi no se ga gloria egbe me ga nare. Varena ko ga me blada. Sobe shezore yaba sobe shitoporo. Ya ko ga me yaba sobe shezore. Evo ni ye ba gbe okioto. Irare gbẹ̀rẹ̀ nìzagia ìdí òpè àti ògbó n'akọ̀gà rẹ̀ mẹkálíkì ọ̀pọ̀gbọ̀ mẹkálíkì. Irare gbẹ̀rẹ̀ nìzagia nìzagia n'akọ̀gà rẹ̀ sọ́bẹ̀ ṣe ẹ̀zọ̀ rẹ̀ musician fọ́pẹ̀ musician. Irare gbẹ̀rẹ̀ nìzagia. Irare gbẹ̀rẹ̀ nìzagia n'akọ̀gà rẹ̀ sọ́bẹ̀ ṣe ẹ̀zọ̀ rẹ̀ ọ̀bù ọlọ́pọ̀ pọ̀bù. Ìdọ̀bò pé ọmọ kẹlẹ̀ n'egi zọ̀bù ìrọ̀mọ́ níta mẹ́yìn mẹ́mẹ́gàlù ọ̀rẹ́ ìlọ́tọ̀lùrẹ́ ìsìnkú ọmọ fún mẹ́rẹ̀ yó ọ̀nà gbẹ̀mẹ̀ bẹ́ ní kí ẹ dágún ọmọ rẹ̀ ọmọ bàbá mẹ́mọ́ náà sẹ́ni mẹ́. Irare gbẹ̀rẹ̀ nìzagia n'akọ̀gà rẹ̀ sọ́bẹ̀ ṣe ẹ̀zọ̀ rẹ̀ ẹ̀bùn ní iye gbé òkè òtò. Musician pope musician.
se ga gboria ebolo niye yaba ge gbe mena nale memore gora kunu le me ke ora me orotaka lumelo ora kunu le me ke orotaka lumelo baba otakpo yaga 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 na wena kwase gbara lu o agigele ba ma ufieso kwase gbara lu gwagi ba ma ufieso ebo ni ye ba sele na sonda agarakmo ga manyo tuoria ebo lo ni ye ga yakmo aye melakmo gbigbe kare go tu me ni ga legia go tu me ge fu me be tu mena we melega ye na rekwa magi Mr. Olu agbegbe a basis pay obi okede no pe ori yaro yo Olu mege nera me o Olu ona obi me na rivis pay Olu me no bi me ye wewe se me ga yo Olu wese me re lugele eni osabe ya ye sister Rachel Mrs. Rachel aya ekme no ye mi space mommy iyaro yo atemi ni lege no bi me o atemi ni we metie temi ni no bi me no di Europe obi me kwasa me re lugele mena mele ga ye na re kwa me bi odore bo osagbobo ale afiafia sagbobo me no bi me ofiafia fiafia kwasa me re lugele esele nuli me baba me va yere a fiafia me sale me lona ona we na le ga ye na re kwa me di Francis Ukwebo international organizer based in Ebo Imi Osagbogbo na when I get to where baba Mr. Bessie Ikeide export and exporter Obiekwa no pe we yaro yo ye ugbedi ka ba le pilo era o Ugbedi ka ba le pilo ugbedi ka ba le pilo nana o Ugbedi ka ba le pilo eye gbe na rere olara rie Ugbedi ka ba le pilo eye gbe na rere olara rie nana o Ugbedi ka ba le pilo ye ugbedi ka ba le pilo baba o Ugbedi ka ba le pilo ugbedi ka ba le pilo era o Ugbedi ka ba le pilo mena wa mele guy na rekwa na give Prince Idogu the chief Idogu of Okada Kingdom iyaro yo obi Okada no pe wo no Prince Idogu Rolandi nege neramo etole nuli me baba ku pata na jani blada me go yere Rolandi the Wesavera Lugele Mr. Roland based in United States of America Obioka Agmanope we yaro yo export and exporter Baba o Eni osabe yaye Baba Monday Igadosa ni barewera Fiobi na Yusabi director of Corner KV Duegba bus stop Lagos based in Chemi yaro yo baba eye
ayekpe na rere gọrara rie ebolo niye ayekpe na rere ọrara rie ayekpe na rere yaba ga yọrara rie inyom esebiga yere eyọrara rie ayekpe na rere eyọrara rie ayekpe na rere yaba ga yọrara rie iram esebiga yere ugodi kaba nebiro era o ugodi kaba nebiro baba o eye gbe na rara ọ̀rara rí o ugodi kaba nebiro. Arakmo gama mi no foria. Arakmo mami no foria. Arakmo gama mi no foria. Arakmo mami no foria. Arakmo gama mi no foria. Arakmo. Are ye ye. Arakmo mami no foria. Arakmo. Arakmo gama mi no foria. Arakmo. Are ye ye. Arakmo mami no foria. Arakmo. Arakmo gama mi no foria. Arakmo. Arakmo mami no foria. Arakmo. Arakmo gama mi no foria. Arakmo gama mi no foria bonia. Arakmo gama mi no foria yo. Arakmo gama mi no foria. Arakmo gama mi no foria. Arakmo gama mi no foria. Ikemi de bagmo o yari boni memalo. Arakmo gama mi no foria. Ikemi de bagmo usari boni memaso. Arakmo gama mi no foria. Ọmọ wọn yìí ti kú dẹ́gi wíná nọ́nà yọlù ẹ́. Arakmo gama mi no foria. Ọmọ wọn yìí ti kú dẹ́gi wíná nọ́nà yọlù ẹ́. Arakmo gama mi no foria. Ikemi de bagmo usari boni memaso.
arakpọga manye n'ọfọrịa ikpemie mani Gracie Bello bebolo nije arakpọga manye n'ọfọrịa ikpikpu nara nwanye zanidora ajaghese o arakpọga manye n'ọfọrịa ekara nọrịale ọlẹ́gì náà ní gíga ẹ̀ ekara nọrịale arakpọga manye n'ọfọrịa na so gbẹ́nà tó àtọ́yà náà lé o àtúnṣe náà so yíyó àtọ́yà náà lé o òsàgígàdù kìtọ́ lásán bẹ́ẹ̀ gbẹ́mẹ́ bẹ́ẹ̀ bọ́ lónìí ṣe àgígàdàgbà ló dákọ̀ dáná kí ara mú sí ẹbẹ̀ ẹ̀ mẹ́ òpè àgìnàgókù ògìnànà gbọ́ lọ́nà rú sí ẹbẹ̀ ẹ̀ mẹ́. Ebe fọlebe gbo ọgwaliyere ose ọgwaliyere toya ọgwaliyere ose ọgwaliyere toya arakpọga manye n'ọfọrịa areyeye arakpọga manye n'ọfọrịa arakpọga manye n'ọfọrịa areyeye arakpọga manye n'ọfọrịa Gizani nata mokpe ata mokwo nangwali wina nagyalu be nakmo naira ama ma yisiku degi wina no yolua ramude ogwali ele ose ogwali ele toya ogwali ele ose ọgwaliyere toya arakpọga manye n'ọfọrịa areyeye ewere dị ya ka na fure ameke na fure eke na fure na gbọgiti o eke na fure ye ewele dị ya ma meke na fure eke na fure gara akpọtage o ake na fụọnọ akpọ famili ake na fụọgara akpọ famili egbe mezie ewele dị ya ma meke na fure mami eyeye ọmọ bá mo gbọ́bọ n'ọmọ ẹ̀mọ gbọ́bọ ó bọ̀rì agbínà ó bọ̀rì anára gbàlì bàtà ọtí kókó wa gbọ̀nà ìta bẹ́gẹ̀ nà gbéra ní ayé bẹ́ gbogbo ẹgbẹ́ nà wúwa gbọ́nà níṣẹ́ nà. Walago tike mwemye niga tona ma Walago talo mwemye niga tona ma Arakmoga manye n'ọfọrịa Evolo ni yevo mege n'ọfụrụ Papa,
tó bá sún wọ́wọ́. Nàbí ọ̀pọ̀pá tó bá sún wọ́wọ́. Nàbí ọ̀pọ̀pá tó bá sún wọ́wọ́. Ọmọ mi ò gbéra sókè, ọmọ mi ò gbé sókè. Ọ̀pọ̀pá tó bá sún wọ́wọ́. Nàbí ọ̀pọ̀pá tó bá sún wọ́wọ́. Nàbí ọ̀pọ̀pá tó bá sún wọ́wọ́. Ọmọ mi ò gbéra sókè, ọmọ mi ò gbé sókè. Nabialu kpakpagɛ to bɔ sɔmɔ wu. Nabialu kpakpagɛ to bɔ sɔmɔ wu. Nabialu kpakpagɛ to bɔ sɔmɔ wu. Nɔma mi o mi ra sotie, nɔma mi o mi nyɔ sotie. Ɛgbɛ nyɔ dakia. Ọ̀pọ̀pá tó bá sún wọ́wọ́. Yɛnu kiara kia. Ọ̀pọ̀pá tó bá sún wọ́wọ́. Nàbí ọ̀pọ̀pá tó bá sún wọ́wọ́. Ọmọ mi ò gbéra sókè, ọmọ mi ò gbé sókè. Ɛtɔ bɔ sɔmɔ wu. Enabialu kpakpa yaba kɛtɔ bɔ sɔmɔ wu. Ɛtɔ bɔ sɔmɔ wu. Ɛtɔ bɔ sɔmɔ wu abami n'otsi. Ẹ̀sùn ọmọ wo, Enabialu kpakpa yaba kẹtọ bọ sùn ọmọ wo, kẹtọ bọ sùn ọmọ wo, kẹtọ bọ sùn ọmọ wo, ẹbí kì í mú pa wo. Tẹnubọ n'ọmúdíá ní Davidi, nana sábàlẹ̀ gbẹ́gọ́ láyàrá l'ọmúdíá nínú ọmọdé o. Kẹtọ bọ sùn ọmọ wo, kẹtọ bọ sùn ọmọ wo, Jésù rẹ o. Tẹnubọ n'ọmúdíá ní Davidi, nana gbẹ́gọ́ láyàrá l'ọmúdíá nínú ọmọdé. N'ọmúdíá ní Mọ́sísì rẹ̀ nàgbọ̀n dandan yóò kú òre, ọlọ́múdíá nínú ọmọdé. Akmamana o, beno pula bua. Akmamana o, beno pula bua o. Ọmọdé ni mẹfọ, ọ̀gbọ́n mẹ́gàgẹ́rẹ́ ni tọ́tọ́ yàrá lùpẹ́ o. Ìmẹ̀jẹ̀gbẹ́rẹ́ ẹ̀yẹ ìjẹ́sùn nọ́kíẹ́, ó fún ẹni tọ́tọ́ rẹ̀ yẹ mú mẹ́. Mẹ̀kẹ́ lẹ́nà yẹ wẹ̀rẹ́, okoro Peter Rẹ̀gùwẹ̀ náà ní mẹ́rẹ̀ tẹ̀pọ̀ president. Akọ àwọn social club, Sapre branch, Baba Tazan. Ẹ̀tọ́ bá tún owó wò ó, Tazan núra ẹ̀dí àlè pé kọ́ tí ó dé. Mẹ̀kẹ́ lẹ́nà yẹ wẹ̀rẹ́. Only a man of glory man get need at the board. Charity of Aquaman Social Club. Only a glory man the Maragato. Mama la mama. Basta bani maga no bimo. Imo tu odion. Kwagu mama ni la yekwe. Na bialu papa be na kona. Eto boss mama wu. Asiki mamo, ojoto amamaga ni maraka yeke. Esu omo wu iboke samo. Dakatri magibo, ojo iretia omo ni maraka yeke. Yaroga yo. En arrivo que ça de muita plemo. Kadi una tu mocho. Na bialu kpakpagɛ to bɔ sɔmɔ wu. Na bialu kpakpagɛ to bɔ sɔmɔ wu. Na bialu kpakpagɛ to bɔ sɔmɔ wu. Ɛsɔmɔ wu. Ɛbɛ lo mɛgɛ ni mɛ ye. Gbagɛ bo ni mɛ rɛ tɛ kpɔ. Gbagɛ diɛ kɔ lo mɛ. O bɔ na rɛ kpɔ mɔ na rɛ sɔ bɔ kɛgbɛ. Vice Chancellor the Rose of Yomaba,
Obi Ecuador, evo kimi no pavo. Yaro yo mami. Tina osaba mani da kayeke. Oh. Amani meraja kwa nakio. Edaga bo ne moye kopini mo. Bezi saple. Na pialu kwa pareto postu omo. Eto postu omo. Evo kimi vage lo kwa bobo. Na pialu kwa pareto postu omo. Esu omo ibo kesano. Mena we me kaka bole ga ye na ye no kwa na re. O kwa na lo ese na gboka. No ma ti meni romo sele te obu no agbon. Dr. Otagbe Ikekwa. Ibare be na fio bi Dr. Kwekugu no fwa. Baba ona we ni mele ga ye na re kwa na chief Ogusenye. No ri wo kede. Ona we ga se no welu no le bi jobo no we be are no le. Do le kaka bo kwa mu we chief Ogusenye. Ogusenye no mo ni da gaga. Ẹ̀sùn ọmọ wo agbẹ́yàn pọ̀ sí ayé. Nàbí olùpọ̀pọ̀ rẹ̀ tó bọ̀ sùn ọmọ wo. Ẹ̀sùn ọmọ wo nàbí olùpọ̀pọ̀ rẹ̀ tó bọ̀ sùn ọmọ wo. Ẹ̀sùn ọmọ wo nàbí olùpọ̀pọ̀ rẹ̀ tó bọ̀ sùn ọmọ wo. Nọ̀mọ́ mi ò bí ra sòtìẹ́, nọ̀mọ́ mi ò bí yan sòtìẹ́. Ẹ̀sùn ọmọ wà bá. Ẹ̀sùn ọmọ wo. Chief Governor Ikekwa, Ogusenye of Okede no Pewo, Baba Uluese o. Ige ye ware, mega ye ware o, era mani mere tekbo o. Oh, Chief Dr. Ojo eti biawege le rave o, kwa no mo se no kwole. Evo kimi no Pewo. Chief Dr. Ojo eti bia, o kwa no mo se no kwo. Bezi tu ogo. Ewo kimi. Baba welu ese ne nese ye o. Na bialu papa reto boss komo wo. Na bialu papa reto boss komo wo. Na bialu papa reto boss komo wo. Mama mi obi era sotie. Mama mi obi no sotie. Papa to boss komo wo. Ena wa meka kaka bole na re kwa me kri. Papa to boss komo wo. Bami alias Hugo Bella supermarket. Mama mi era sotie. Opposite to the primary school. Ewo kimi. Yaro yo baba. Osamu mebo. Imeti osamu osa national replicator mege no vife. Obi okede me no pa wona ki. Osamu nuga yele mea. Ẹ̀sùn ọmọ wu. Ẹ̀sùn ọmọ wu. Ẹ̀sùn ọmọ wu bàbá mi no jẹ. Nàbí olùpàpà rẹ̀ tó bọ̀ sùn ọmọ wu. Nàbí olùpàpà rẹ̀ tó bọ̀ sùn ọmọ wu. Nàbí olùpàpà rẹ̀ tó bọ̀ sùn ọmọ wu. Nọ̀mọ́ mi ò bí ẹ̀rọ sòtìẹ́. Nọ̀mọ́ mi ò bí ìjọ sòtìẹ́. Abá mi no jẹ mẹ́. Papa to boss komo wo. Ọmọ ẹ̀rọ rí ọ́. Papa to boss komo wo. Ẹ̀sùn ọmọ wu. Papa to boss komo wo. Mama mi o bi Hey, ra ja, sotie. okay. Mama mi o bi je sotie. Ìrọ̀lọ́ pàkàlẹ́. Mayale na kaso. Ìrọ̀lọ́ pàkàlẹ́. Abáró ló ṣe. Mayale na kaso. Nana wa mele gaye na rekwa na ki Dr. Apile. Dibozo furogu. Yaro yo. Mayale na kaso. Nana wa mele yele na rekwa na ki ọma me no ma me wina no se abi mi sisha we wo kimi. Mayale na kaso. Ìbàdí wé na fíọ́ bìrà sàpìtà ọmọ jọ́lì bàbá ìpọ́n mi ọ̀sùn wẹ̀ o. Mayale na kaso. Flores alúkẹ́mẹ́ bo, alúkẹ́mẹ́ ní mẹ́rẹ̀ tẹ́pọ̀ o. Mayale na kaso. Ìrọ̀lọ́ pàkàlẹ́. Mayale na kaso.
nakata ilolo pakale ilolo pakale ilolo pakalo